Ẹ̀yin ènìyàn ilé òwò lẹ ṣe ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Bí a ṣe gbọ́ wọ́n ní Tobi, wọ́n ní ó refuse láti rí gynecologist o. Wọ́n ní ó sọ yìí pé òun ò ní rí any doctor. Wípé nítorí kábíyèsí wọn ò jẹ́ kó ń lọ sí Amẹ́ríkà lọ bímọ. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọ́lá. Mo kí yín káàbọ̀ sí Máṣọ́lá Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Máṣọ́lá. Yorùbá ni mo máa ń sọ lórí channel yìí nítorí pé a fẹ́ gbé àṣà wa ní àrùgẹ. A dẹ̀ tún sọ nítorí àwọn bàbá wa àti màmá wọn tí wọn ò gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn létẹ̀ bá ti subscribe, ẹ tẹ notification bell so that a bá ti post any gist àmà ẹ máa rí. Ókè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Olórí Tobi ló yarí ló lóun ò ní rí gynecologist nítorí wípé kábíyèsí ò fún ní assurance láti lọ sí Amẹ́ríkà lọ bímọ àti láti ra ilé sí Amẹ́ríkà. Ó ní ṣe ni kábíyèsí ń dènà gbogbo ọ́fà òun. Ó ní torí ìdí èyí òun ò ní lọ rí gynecologist, òun ò dẹ̀ ní rí doctor kankan tí tóun fi máa bímọ. So few months ló sọ fún kábíyèsí pé òun fẹ́ ra ilé sí Amẹ́ríkà. Kábíyèsí ní kò lè ra ilé sí Amẹ́ríkà. Ipe àwọn ò ní máa lọ san tax sílùú onílùú. Ẹ̀mọ̀ ẹ̀pọ̀ máa ń san property tax ní Amẹ́ríkà tẹ́ bá ra lé. Wọ́n ní ìdí èyí, wọ́n ní kábíyèsí reject offer yẹn. Wọ́n ní bí ó ṣe lọ pé àwọn family ẹ̀ wá nìyẹn làwọn family ẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀. Iná wa ń bẹ kábíyèsí pé kí kábíyèsí jọ kí wọ́n ra lé fún l'Amẹ́ríkà. Wọ́n ní kábíyèsí dẹ̀ sọ fún wọn wípé tẹ́ bá fi pé nǹkan táwọn ń ṣe yìí àwọn ò ṣe tó, ẹ lọ fi ọmọ yín fún ọkùnrin míì kó máa fẹ́ because wàhálà yín ti fẹ́ pọ̀ jù. Wọ́n ní ó lóun fẹ́ lọ bímọ sí Amẹ́ríkà ńgbà yẹn. Wọ́n ní kábíyèsí ní rárá. Ilẹ̀ bàbá àwọn ń bì ní àyín ló máa bímọ sí ní Ilé Ifẹ̀. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tó easy o. Èmi ò understand nǹkan tí Tobi fẹ́ fi lọ bímọ sí Amẹ́ríkà. Kí ló wà nínú pé èèyàn fẹ́ lọ bímọ sí Amẹ́ríkà? Kí ló wà nínú ẹ̀? As bí wọ́n ṣe ń sọ pé oyún ẹ ti yọ àwọ̀ orí o. Ẹ̀yin èèyàn ṣé àmọ́ pé mo sọ fún yín mi ò rí Tobi o, mi ò mọ̀ bóyá ó lóyún o. Ṣùgbọ́n àwọn èèyàn ń sọ pé ó lóyún. Pẹ̀lú bí nǹkan ẹ ṣe yọ yẹn, wọn ò lè fún ẹ ní visa. Wọn ò ní fún ẹ ní visa láti lọ bímọ sí Amẹ́ríkà. They will deny you because kí ni wọn ò fẹ́ kí ẹ wá máa lọ lo Medicaid wọn ní Amẹ́ríkà. Wọn ò fẹ́ kẹ́ máa lọ lo insurance wọn l'Amẹ́ríkà. Even gan kan sponsor ẹ̀ gan, ó yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ doctor and all that, láti send paperwork and everything. You know, wọ́n ní kábíyèsí ní àwọn ò lọ sí Amẹ́ríkà lọ bímọ o. Kó bímọ ẹ̀ sí ní Nàìjíríà. Ipe ṣe bí Nàìjíríà ni Queen Naomi bí Tadé ní káwọ́sì. Ipe kí wá lóde tí ọ̀rọ̀ Amẹ́ríkà yìí tó jẹ́ Tobi tó jẹ́ lọ́kàn tó yìí. Wọ́n ní kábíyèsí refuse o. Wọ́n ní bí Tobi ṣe ní òun ò ní lọ rí gynecologist. Báwo wàá ṣe lóò ní lọ rí gynecologist Tobi? Àǹtí wa Tobi. Ọ̀rọ̀ ọmọ la máa ń sọ yìí. Ó yẹ kán ti mọ scan ọmọ. Ó yẹ kó o ti ṣe gbogbo àwọn test tó yẹ kó o ṣe. Olóòní ṣe kankan bẹ̀. Èyí tún lágbára o, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní kábíyèsí fi ohùn sílẹ̀ fún Tobi. Kábíyèsí ní o máa lọ rí gynecologist, family gynecologist àwọn. Àwọn fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀. Tó o bá dẹ́kọ̀ tó o lọ, àwọn yọwọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn. That means pé you are not ìyàwó àwọn ọmọ. Wọ́n nítorí látijọ́ ẹ̀ làwọn ti ní kó lọ sọ́dọ̀ doctor tó ń yọrí bọ́ tó ní rárá ò lọ. Wọ́n ní so tó o bá ti lọ, you are on your own. Ẹ̀yin èèyàn lé. Kí ló wà nínú kéèyàn lọ sọ́dọ̀ gynecologist? Wọ́n ní kábíyèsí bínú gan o. Ipe tí Tobi ò bá ti lọ sọ́dọ̀ gynecologist kó gbàgbé ẹ o. Ẹ̀yin ìyá mi àti bàbá mi tẹ́ wà létí ẹ̀ mọ ìtumọ̀ gynecologist. Àwọn doctor tó máa ń rí obìnrin nígbà téèyàn bá lóyún, tó máa ṣe àyẹ̀wò ọmọ fún yàn. Bóyá ọmọ ò gbé orí wálẹ̀, gbogbo àwọn nǹkan báyẹn àwọn náà ń pè ní gynecologist. Orúkọ wọn nìyẹn lédè Gẹ̀ẹ́sì. Doctor náà ni wọ́n, ṣùgbọ́n àwọn máa ń deal pẹ̀lú aláboyún ni. So bá ṣe ń sọ lọ o, ẹ̀yin ará ilé, kí ló dé tí Tobi yarí tó lóun ò lè lọ rí gynecologist? Wọ́n ní kábíyèsí yarí pé tí ò bá ti lọ
rí gynecologist àwọn yìí wọ́n ní in fact gan gynecologist ẹ̀ wọ́n láti abroad ló ti wá wọ́n ní ó school abroad ni wọ́n ní kábíyèsí dẹ̀ ti ń lò tipẹ́tipẹ́ wọ́n ní kì í ṣe nǹkan tó yẹ pé kábíyèsí ṣẹ̀ṣẹ̀ ń lò ẹ̀yin èèyàn lé why tí Tóbi máa lóun ò fẹ́ rí gynecologist kí ni problem ẹ̀ kí ni ìṣòro ẹ̀ Tóbi. Wọ́n ní ṣe ni gbogbo àwọn èèyàn ń béèrè lọ́wọ́ Tóbi pé kí ló ń hide gan-an tí ò fẹ́ lọ sọ́dọ̀ gynecologist. Wọ́n ní inú ń bí Tóbi torí kábíyèsí ò jẹ́ kó lọ sí Amẹ́ríkà lọ bímọ nítorí kábíyèsí ò dẹ̀ ra lé fún un ní Amẹ́ríkà ṣé ò ti ra lé sí Nàìjíríà ni ṣé ẹ fẹ́ pa kábíyèsí ni pẹ̀lú expenses kábíyèsí náà ní ìbùkátà wọn lórí ọmọ wọn náà kí ló dé ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ níta ní ká mú wá fún yín wọ́n ní Tóbi refuse ó lóun ò ní lọ sọ́dọ̀ gynecologist o tá bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n wọ́n ní kábíyèsí yarí fún un pé tí ò bá ti lọ sọ́dọ̀ gynecologist yẹn àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ so tá bá ti gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ gbogbo etí tó ń gbọ́ mi etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò òkè ní ọlá yín á máa lọ o please share this video like and subscribe and give this video a thumbs up ẹ jọ̀ọ́ God will bless you ẹ ṣé gan ni mo dúpẹ́ o.